ìrọ̀lẹ́ lẹ máa ń wẹ̀ alẹ́ lẹ máa ń fàn weekend lẹ máa ń tà tẹ́ bá. Mamẹ́ level pass level. Ọmọ àṣẹ ti lárí mọ́. Weekend lẹ máa ń tà tẹ́. Àjẹ́ olóṣó no dey give a fuck. Ọmọ àṣẹ la máa fi kọ́ bọ́dì. Òkú ẹ̀ sára. Àkàrà ìjọmọ́. Fàṣọkọ̀ fúlẹ̀ mẹ́rin mọ́. Adífẹ́lá òun ni ẹ̀ o. Má fọ owó ló máa coordinate capital. Nítorí pé tí Malians bá pàdé mafia. Adé okú fẹ́dúrà. Ìbá wọn àjẹrọ́sọ tó ń lo pussy sweet now. Ọ̀gbẹ́ni kúrò bẹ́ẹ̀ náà. Overhype ló pa 2020. Ẹni bá bẹ́ẹ̀ ló máa kú. Ìgbà táwọn rí slap. Làwọn fakana kú. Àjẹrọ́sọ nice one. Fi yí wọn pé táwọn bá fakana kú. Àwa ti gbé akájọ olóṣó tó lajú. Tó bá yan olúwa lógo. Àwa dé máa ṣàṣàlátù. Ìyẹn ni pé tó bá di wọ́wọ́ sí wọ́wọ́. Ní àmọ́ ni tiwa máa kákù pẹ̀lú Ṣàngó. Fọ́mọ ìkábà wẹ̀rẹ̀ wà ńlẹ̀ o. Kódà kan tún fi ṣe giveaway. Èmi dágbà náà ṣọ́kò. Kálákùnlé jẹ. Ẹ̀ẹ́kúnlẹ̀ méje. Nítorí pé ìjáwé ìjà òsì. Always guiding. Àjẹ́ olóṣó ni wá o. Pátá kan ọ̀sẹ̀ kan ẹ ti sọ di uniform pátá kan ọ̀sẹ̀ kan ẹ ti.